Aláròyé máa wí o. Ìgbìmọ̀ GAC gba Jandor padà sínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́. Bá a bá fọwọ́ ọ̀tún bá ọmọ wí, a fi tòsì fà á mọ́ra ní ìgbìmọ̀ Governance Advisory Council GAC, ìyẹn ìgbìmọ̀ tó ga jùlọ tó ń rí sí ìṣàkóso ìjọba nípínlẹ̀ Èkó, èyí tí Ààrẹ Tinubu dá sílẹ̀ fi ọ̀rọ̀ gbajúmọ̀ olóṣèlú nì Dókítà Abdulazeez Adédìran, ẹni táwọn èèyàn mọ̀ sí Jandor ṣe, nítorí pé ṣe ni wọ́n tẹ́wọ́ gbà á padà sínú ẹgbẹ́ òṣèlú APC tẹ̀rín tọ̀yàyà lẹ́kọ̀ọ́. Jandor yìí ló jẹ́ òǹdíje dupò gómìnà ìpínlẹ̀ Èkó lásìkò ìbò ọdún 2023 lẹ́gbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n tó kéde lọ́jọ́ kẹta oṣù kẹta ọdún yìí pé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ nítorí àwọn ìdí pàtàkì kan. Inú oṣù kẹta yìí kan náà ló kéde pé òun ti padà sínú ẹgbẹ́ òṣèlú APC táwọn èèyàn mọ̀ òun mọ́ tẹ́lẹ̀. Lára ìdí pàtàkì tí Jandor ló mú kóun fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ni pé àwọn olóyè ẹgbẹ́ náà kò gbọ́ ara wọn yé rárá, àti pé kò jọ pé wọ́n ní àfojúsùn gidi nípa ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí. Bẹ́ ò bá gbàgbé, ọdún 2021 ni Jandor fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ láti lè láǹfààní láti díje dupò gómìnà ìpínlẹ̀ Èkó tó wù ú lọ́kàn. Àtẹ̀jáde kan tí alukoro ètò ìròyìn rẹ̀ Pásítọ̀ Gbénga Ògúnlẹ̀yẹ fi síta lọ́jọ́ kẹwàá oṣù kẹrin ọdún yìí sọ pé tẹ̀ríntọ̀yàyà ni alága ìgbìmọ̀ GAC lẹ́kọ̀ọ́ ọmọọba Tajudeen Olùsì àtàwọn olóyè ìgbìmọ̀ ọ̀hún fi tẹ́wọ́ gba Jandor padà sínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́. Àfi bí ẹni pé wọ́n ti ń retí rẹ̀ tẹ́lẹ̀ ni. Pẹ̀lú ìdùnnú àti ìfẹ́ ìṣẹ̀tàn ni àwọn olóyè apàṣẹwàá GAC, èyí tí ọmọọba Tajudeen Olùsì jẹ́ alága wọn, fi tẹ́wọ́ gba Jandor padà sínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́. Nínú ìpàdé pàtàkì kan tó wáyé láàrin Jandor, àwọn olóyè ìgbìmọ̀ GAC bíi ọmọọba Tajudeen Olùsì, olóyè Robiu Olùwà, sẹ́nitọ̀ Ganiu Ọlárẹ̀wájú Solomon àti sẹ́nitọ̀ Musiliu Ọbaníkòró, èyí tó wáyé nílùú Mecca lórílẹ̀‐èdè Saudi Arabia, ni wọ́n ti jókòó ìpàdé pàtàkì náà tí àsọyé ọ̀rọ̀ sì wà láàrin gbogbo wọn. Níbi ìpàdé ọ̀hún ni wọ́n ti fẹnu kò pé ó ṣe pàtàkì púpọ̀ fáwọn láti fààyè gba àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ tí wọ́n kúrò nínú ẹgbẹ́ náà fún ìdí kan tàbí òmíràn padà sínú ẹgbẹ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé Online Television.